stage tá à ń ṣe yẹn à ń ṣe lọ́wọ́ èmi wá lọ sápamọ́ nínú ilé so bí mo yẹ sápamọ́ ìgbà yẹn àṣe kankan àti ìṣe kankan mo wá ń jẹun so meanwhile ní location yẹn àwọn èèyàn ti ń wò pé ebi ń pa àwọn kinní kan ṣe kinní kan mọ̀ kò sẹ́ni tó sọ ebi ń pa everybody náà ni èmi wá wò pé tí bá tún gbé oúnjẹ ilé ìjáde tabara búrẹ́dì wọ́n ń ya ni à ń dùnmọ́ra wọn lọ tabara ẹ̀kọ́ à ń dùnmọ́ra wọn lọ tabara kàrà à ń dùnmọ́ra wọn lọ tabara bẹ́pẹ́ à ń dùnmọ́ra wọn lọ́wọ́ ṣùgbọ́n oúnjẹ ilé yìí o iyán tí wọ́n rọra kọ fún èmi yìí o máa dájẹ́ ni so bí mo ṣe lọ sá sínú ilé yẹn ní abúlé yẹn nìyẹn so bọ́ ọmọbìnrin yẹn ṣe bọ́kọ̀ tí ń gbọ́ bílẹ̀ dá mi dáhùn mo ń jẹun lọ èmi ń jẹun lọ tèmi ẹ̀kọ́ náà kọ̀ já ilẹ̀kùn wọlé ni ó ní kò dá báyìí ẹ wá sọ dáyé di bàbá bí ilé bá dá so ẹ̀yin wá wá ń bì ẹ wá ń jẹun ibi tí orúkọ yẹn ti jáde nìyẹn. bílẹ̀ dá so tí ilé bá ti dá tí gbogbo wò bá ti sí ní àyíká bí ta ti ń ṣe location bíi so ẹ̀yin máa ń wá jẹun ẹ máa ń dájà bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ní ibẹ̀ ni bílẹ̀ dá ti wá ṣé wá rí wàsó gbogbo wa náà láti mọ ibi tí wàsó ti jáde a sì ń bọ̀ nbẹ̀ ẹ jẹ́ ká máa bẹ́tẹ̀ lọ ẹ ti mọ̀ pé wàsó náà ni ọmọ yín náà ni òun ló jókòó ẹ ti mọ̀ already but bí wàsó ṣe wá máa máa sọ yẹn fún yín. so ẹ ṣáà ti rí bí ó ṣe ń lọ so Wàsó Bílédà how long lẹ ti wà ní industry. tó bá jẹ́ wípé how long tí mo ti wà ní film industry yìí tí mo bá kà ní ení méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà máa ti máa wà bí 25-26 years báyìí. wow yes 25-26 years ọmọ téèyàn bí ọmọ tó bí tó ti wà ní 25 years of age ká sọ pé 26 years of age ó ti ń ṣe nǹkan tó dáa ó ti kàwé tán ó ti ń bímọ ó ti ń ṣe everything ó ti ń ṣe ilé ayé ara ẹ̀ káwa tó wá sọ pé èèyàn wà nídìí iṣẹ́ kan for 25 years ó ti wà ní 25 years nídìí iṣẹ́ yìí bẹ́ẹ̀ ni 25-26 years. ok fíìmù kan wà tó ti pẹ́ Ìpadàbọ̀ Ẹkùn tí late Murphy Àfọlábí ṣe nígbà yẹn ẹ ṣe kárátà kan Ẹ̀gúngún Níṣò nínú fíìmù yẹn kò dẹ̀ easy kí wọ́n gbé ẹni tí ojú ò tí ì jáde dáadáa nígbà yẹn kó ṣe irú major role bẹ́ẹ̀ yẹn how did you land that role. ṣe rí that particular role kò ń ṣe nǹkan tó rọrùn Ẹ̀gúngún Níṣò because mo rántí wípé tí ní tó bá pe action tẹ́mi gan bá fẹ́ interpret role yẹn fúnra mi máa kàn pariwo èmi Ẹ̀gúngún Níṣò ẹ̀bọ̀ra tí ń yọná lójú tí ń yọná lẹ́nu ẹ̀wọ́ mi iná ẹ̀yìn mi òòrùn kíní kan ẹ mọ̀ gbogbo ojú mi á máa ràn meanwhile that character Murphy Àfọlábí kọ́lọ̀ bá àforíjì Murphy Àfọlábí kọ́lọ̀ fọ̀rùn kẹ́ Murphy kọ́lọ̀ fọ̀rùn kẹ́ Murphy jẹ́ ẹnìkan tó jẹ́ pé ta bá ń sọ̀rọ̀ producer nínú Yorùbá film industry ẹ jẹ́ ká sọ wípé ta bá ka méní méjì mẹ́ta Murphy wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta yẹn Murphy jẹ́ ẹnìkan tó jẹ́ pé ta bá sọ wípé producer tó ń dọ̀tí àwọn èèyàn up like ẹni tó wò pé lágbájá àwọn èèyàn ní kò lè ṣe báyìí but ó máa ń ní belief nínú kinní yẹn pé ẹ má worry yóò ṣe bẹ́ẹ̀ mi mo ní fíìmù mi yóò ṣe ṣàwárí àtìgbà tẹ́mi ti mọ Murphy Àfọlábí lèmi ti mọ̀ wípé Murphy máa jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó dàbí áńgẹ́lì kan the kingmaker. ṣọ́ṣọ́rọ̀ mi yé ń sìn ṣẹ́rí kárátà tẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ mi kárátà Ẹ̀gúngún Níṣò nínú Ìpadàbọ̀ Ẹkùn yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó fàjà bí báwo that period ok ṣẹ́rí ẹ jẹ́ kí n sọ báyìí Báyọ̀ Tìjání ò tí kú Báyọ̀ Tìjání sì ń ṣe continuity nígbà yẹn Murphy Àfọlábí ń direct so ṣe mọ̀ pé kì í ṣe pé Báyọ̀ Tìjání ṣèkà àbó fẹ́ ṣèkà kì í ṣe pàfi Ẹniọlá tó jẹ́ PM fẹ́ ṣèkà àbó ń ṣèkà but believe wọn ni wípé ìjọwò síjọwò lẹ́fẹ̀ẹ́ gbẹ́rù kárátà báyìí lé ẹni báyìí lórí but tí Murphy ni wípé alẹ́ mi mo ní fíìmù mi sẹ́ẹ̀rí ọmọ tẹ́ ń wò yìí Bílédà yìí òun ni ó ṣe róòlù báyìí so ìjọ kan Murphy wá pè mí pé ògbóni báyìí ló ń lọ lọ́wọ́ o ṣùgbọ́n script yẹn rè gbà bẹ̀rẹ̀ sí ní kà àtìgbà tí mo ti gba script yẹn lọ́wọ́ Murphy Àfọlábí ni mo ti ń ka script yẹn ni mo ti mọ orú kárátà yẹn ni mo ti mọ nǹkan tí mo lè sọ like bóyá mo fẹ́ ṣe orí mi báyìí ni o mo fẹ́ ṣe ẹsẹ̀ mi báyìí ni o mo fẹ́ gbé ẹsẹ̀ mi báyìí ni o mi ò kì í ṣe àlùjọ̀nù but every actor ló gbọ́dọ̀ mọ̀ wípé tó bá fún òun ní script tó bá pè òun tó bá sọ pé kárátà kan o gbọ́dọ̀ mọ nǹkan tó fẹ́ interpret àwọn actor most of our actor ló máa gba èmi àgbà script báyìí àjùnú mọ́tò ìmí máa gba script àjùnú ilé ìmí nǹkan tẹ́ bá rí script lọ́wọ́ ẹ̀ báyìí máa da script yóò dẹ̀ ti já wa oríṣẹ́ kan tí mo fẹ́ lọ lọ́dún 26 ni on the 26 mo fẹ́ lọ ó dẹ̀ ti já script yẹn jálajàla because n táwọn actor wa máa ń believe ni wípé ṣe bí èmi ni tí bá ti dé bẹ́ẹ̀ sí action ìyá kìnnì kan no kò rí bẹ́ẹ̀ because àwọn kan ń wò wá àwọn kan wà tí wọ́n ìjókòó even labroad tó jókòó báyìí tó ń wò báyìí tó wà ní school labroad tó ń wò báyìí pé tí bá dé Nàìjíríà sẹ́ẹ̀ tí bá ṣe tán ní school mi eléyìí ni mo fẹ́ lò ok now wọ́n pariwo Ibrahim Chatta Ibrahim wọ́n compare Ibrahim gùdù jọdún lọ ó gùdù ju Fẹ́mi Adébáyọ̀ lọ ó gùdù ju bá tí wọ́n bá bi èmi náà sìn pé ṣé Ibrahim ṣó gùdù ju Fẹ́mi Adébáyọ̀ lọ àbó gùdù ju Fẹ́mi lọ Ibrahim Chatta ó gùdù ju wọn lọ. Ibrahim Chatta as an actor because tí o bá fẹ́ interpret role in any role ìwọ gbogbo gbọ́dọ̀ put ààrẹ into that role pé kìíní yìí ó rí
Okay, jẹ́ kí n break any point yẹn. Ẹ̀yin táwọn wà nílé, a lot of talks has been around Ibrahim Chatta. The other time àti 220 a sọ̀rọ̀ nípa bọ̀dá Ibrahim. Òun tún sọ àwọn ọ̀rọ̀ kan wípé Ibrahim gangan ni acting tí gbogbo àwọn actors tó kù ní industry tí wọ́n act. Báwo ni ẹ̀yin ṣe rí ọ̀rọ̀ yẹn sí? Ibrahim jẹ́ bí 220 rí sọ, Ibrahim jẹ́ bí àwòkọ́ṣe for everybody. Ẹ má yẹ ká tọ̀ra wa. Fún everybody. For everybody ni. Láti ìgbà tí mo ti mọ Ibrahim, láti bẹ̀rẹ̀ mi ni mo ti mọ Ibrahim pé Ibrahim is a crazy actor. Nǹkan tí 220 náà sọ pé Ibrahim Chatta àgbákò ni. Àgbákò ni. Ó jẹ́ ẹnìkan tó yẹ pé ẹ má wulẹ̀ jẹ́ ká tọ̀ra wa, tó bá ń wo Ibrahim máa wo pé mo fẹ́ wò láwòkọ́ṣe. Ibrahim kò dìgbà tó bá ti fún Ibrahim script àbó sọkọ tó máa ṣe fún ló ti máa wọnú nǹkan tó fẹ́ ṣe yẹn. A ti gbéra ẹ̀ sínú tó fẹ́ ṣe. Kì í ṣe pé Ibrahim máa yà kiri. Mo mọ most actor tó yẹ pé tá bá wà ní set, tá bá ti ta script tó bá fẹ́ pé action ìgbà ló máa ṣe sọ pé ìwọ ti ẹ̀ kó bẹ́ẹ̀, ìwọ ti ẹ̀ bọ́ bẹ́ẹ̀, ìwọ ti ẹ̀ torí pé o ti mọ̀ pé n tóun ka yẹn kọ́ lòun fẹ́ sọ, wọn ò ní sọ. Àwọn directors kéékèèké yẹn wọ́n máa wá bá wọn ṣàgídí pé tó bá ti mọ̀ pé ó lè ṣe ẹ̀dẹ̀ fílẹ̀ ṣé mo lè return owó yín, ṣé mo lè máa lọ ẹ̀sà n tó wà nínú script yẹn ni kẹ́ sọ jáde fún wa ẹ̀ interpret ìró yẹn lọ́dọ̀ ṣé mo ṣe ń ṣe ní for the past 20 years where are you when I'm doing this when I'm doing kí ló ń dùn kí ló ń ṣe. ṣe rí Ibrahim Chatta àní ẹ má jẹ́ ká sọ actor ni mo gbé fún but lọ́dọ̀ tèmi o Bílédá Wàsó tí bá sọ wípé Ibrahim Chatta Bílédá Wàsó Ibrahim actor ni lọ́dọ̀ mi but tí èmi àti Ibrahim bá dúró lémi o tí ni bá kọrin ìkan máa tẹ̀ fún kan. Ẹjọ mi ò bẹ̀rù Ibrahim Chatta. Ẹjọ ibi tọrọ yìí dẹ̀ báyìí sí ó dà pé a máa tẹ̀kẹ́ lọ sí next level. Bílédá Wàsó ó ń sọ fún wa sí wípé tí Ibrahim Chatta bá dúró báyìí táwọn náà bá dúró báyìí tí ni bá kọrin ìkan máa tẹ̀ èwo gangan ló máa tẹ̀. Ok ẹ jẹ́ kí n sọ báyìí ọmọ ojo ló máa ń sá kiri jo kiri jo ọmọ ojo ló máa ń sá kiri jo kiri jo ṣẹ́rí tẹ̀yàn bá láyà tó bá sọ pé kó má kọlu irọ́ ni o tó bá ti lè wẹ odò tó ti lè bẹ́jàmù tó ti lè wẹ odò jẹ́ kó kọlu èmi àti Ibrahim Chatta tá a bá fèsì ara wa Ibrahim á tẹ̀ fún mi ọ máa tẹ̀ ní acting ni mo ń sọ nínú acting kí Ibrahim ṣe babaláwo abá mi bẹ̀ kí Ibrahim ṣe boys abá mi bẹ̀ kí Ibrahim ṣe ọkọ obìnrin nínú fíìmù abá mi bẹ̀ kó ṣe bàbá èèyàn nínú fíìmù abá mi bẹ̀ kí Ibrahim ṣe ẹ̀gbọ́n abá mi bẹ̀ mi ì fẹ́ mọ in any role tí wọ́n fún Ibrahim Chatta tí ó play tó máa play tí mi ò ní play even mo fẹ́ lè sọ pé tí Ibrahim fúnra ẹ̀ bá ń wò mí the other time tí mo lọ kamọ́ village ẹ̀ kò mọ̀ pé mo ń bọ̀ náà orí ìjókòó ẹ̀ Ibrahim ti dìde ló ti káwọ́ sókè fún mi Ibrahim Chatta ó fún ẹ̀ ló káwọ́ sókè pé ọ̀gá ló dé yìí ọ̀gá ni Bílédá mo wá pé Ibrahim kí ló ṣẹlẹ̀ kí ló tó pé mi lọ́gà ó ní òun máa ń gbádùn ẹni tí òun bá ń wò bí àwòkọ́ṣe Ibrahim òun wò mí náà bí àwòkọ́ṣe Ibrahim òun wò mí bí àwòkọ́ṣe mọ́ as in bí mo ṣe yọ glasses lọ mo ṣe yọ glasses lọ ẹ̀ lójú pé Ibrahim Chatta ń wò mí bí àwòkọ́ṣe ṣé àmọ́ pé kí tó kú ọmọ ẹ̀ mo jẹ́ kó mọ̀ pé Ibrahim Ọlọ́run á ṣe ń jọkàn àti èmi àti ìwọ irin máa kọrin ṣùgbọ́n tí irin bá kọrin ìkan máa tẹ̀ fún kan Ibrahim wá bí mi pé ta ni irin ta ló fẹ́ tẹ̀ fún kan mo ní Ibrahim wọ ni so bí mo ṣe sọ fún jọ ẹ nìyẹn yẹ kí n sáré padà sórí ọ̀rọ̀ ìpadàbọ̀ ẹkùn so làwọn èèyàn ṣàn ṣe àríyànjiyàn kò lè ṣe ó máa ṣe kò lè ṣe ó máa ṣe kọ́lọ́hún bá wa lọ́rẹ̀ mi bàbá ẹ̀dá onílé ọlá àwọn jẹ́ àwọn táwa fi ta máa ń wò níṣáájú pé àwọn bàbá rè nídìí iṣẹ́ yìí abá wọn ń bẹ̀ ni so bàbá ẹ̀dá ni ẹnìkan tó jẹ́ pé ó jẹ́ kárátà tó jẹ́ pé ó ń ṣèkà nínú fíìmù yẹn fáwọn fámìlì kan tẹ́mi wá jẹ́ èmi mò ń rescue wọn ṣá so bàbá ẹ̀dá náà wá confused pé Murphy irú kárátà báyìí kò ṣeé gbé fúnrú ẹni kò ṣeé gbé fúnrú àwọn ọmọ báyìí ó ṣe jẹ́ kó jẹ́ pé someone like Lálùdé Alápinni nǹkan kan but Murphy Afọlábí insist pé láíláí alẹ́ ni tí ó ṣe é ní ẹ̀jẹ̀ ò ṣe é ṣùgbọ́n everybody ò ní choice ní choice ọ̀ ní kan tó fẹ́ ṣe lẹ́yìn pé kó gbà fún director wọn director ni Murphy Afọlábí òun ló ń direct movie yẹn òun dẹ̀ ni producer movie yẹn so ìgbà tá a dẹ̀ dórí set wọ́n ti kun gbogbo ẹ̀ wọ́n ti ṣe gbogbo ẹ̀ sí mi lára kankan so ìgbà tó máa pa action bam action mo ti jábọ́ lọ mo ti pọ̀fọ̀ lọ bla 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 so ibi tí mo lọ ní pé bàtà máa ya wáìdì yẹn tán bàbá ẹ̀dá ló kọ́kọ́ dáhùn bàbá ẹ̀dá ni Murphy ó ti wá yé mi báyìí ní ìsìn mo ṣẹ̀ṣẹ̀ rí wípé o ti mọ̀ pé ọmọkùnrin eléyìí ọ̀ya ẹ̀ hàn náà eléyìí gbó lẹ́nu bí agogo ni wo bí tí ń wo bí gbogbo wa ṣe wá dọ̀dẹ̀ lórí sẹ́ẹ̀tì ní wáìdì so everybody wá wò pé ó dà pé ọmọ yìí ó máa play character yìí lóòótọ́ mo ṣe play character gbogbo character role yẹn from A to Z nìyẹn bó fi ṣe nìyẹn. ẹ̀yin tiwa ọ̀rọ̀ when you are artistically good see your work will definitely speak for you òun ni Bílédá ṣàlàyé fún wa nínú explanation yìí then let us move on to the next question. Gbogbo wa la mọ̀ pé Fúnkẹ́ Akíndélé she is the highest grossing actress the highest grossing filmmaker in the whole of Africa
Kakro Nigeria. Because when you check out the likes of A Tribe Called Judah, Everybody Loves Jennifer, those movies has grossed well over 2-something billion naira at the box office. Yeah. That kind of person, that kind of filmmaker with that kind of caliber, how did she come to you to give you that Wazo character? Báwo ni story yẹn ṣe jẹ́? Kí ni back end story yẹn gangan? Mo fẹ́ kẹ́ sọ back end story tí yẹn kankan gbọ́ rí nípa bí Wazo character yẹn ṣe jẹ́ bí Funke Akindele. How did it happen? Ṣẹ́rí, mo ti sọ wípé mi ní sọ kankan mọ́ nípa ọ̀rọ̀ Funke Akindele. Ṣẹ́rí, ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé gbogbo ìgbà tí mo bá make any statement ó fa Funke Akindele, àwọn èèyàn máa ń mú ọ̀tá mi, wọ́n máa ń mú mi bí ọ̀tá. How? Fine. Ṣẹ́rí, interview tí mo ṣe gbẹ̀yìn, gbogbo ohun tí Funke ṣe fún mi ni mo sọ. Nínú àwọn colleagues mi báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn mẹ́ta kan wà tí wọ́n bá mi sọ̀rọ̀ mọ́ báyìí. Àwọn wo nìyẹn? Lórí ọ̀rọ̀ Funke tí wọ́n bá mi sọ̀rọ̀ mọ́, mo sì ń bọ̀ mbẹ̀ máa débẹ̀. Ṣẹ́rí, èèyàn kan lórí àgbà òṣèré kan lórí kìíní yẹn lórí internet, ó wá screen munch yẹn, ó wá send sí kejì. Ìkejì wá pe ìyàwó lé mi. Ó pe ìyàwó mi pé, can you see that? Kíníkan wo kan tó pé ń ṣe, wo bó ṣe praise Funke Akindele, wo bó ṣe ń ṣe gbá, wo bó ṣe ń ṣàwo. Ìyẹn wá ní, n tí Funke ṣe fún ló ń sọ. Ó ní no, kíníkan yẹn ni, ok, ẹ má bínú mà. Mo sì ń bọ̀ mbẹ́ o, bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mi ò bá àwọn tí mò ń sọ yìí, wọn ò bá mi sọ̀rọ̀ mọ́ nísìn lórí ọ̀rọ̀ Funke Akindele báyìí. Àwọn wo ni? Ok, fine. Níjọ́ tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀, mo wà ń Ìbàdàn ní location. Bí mo ṣe wọnú room báyìí, mo fẹ́ lọ wẹ̀. Fóònù mi ring, mo wá gbé. So bí fóònù mi ṣe ring, ìyàwó mi wá pè mí pé ẹni báyìí pé òun ṣe. Mo ní kí ló ṣẹlẹ̀? Ó ní báyìí. Mo ní kí ló ṣẹlẹ̀ kankan? So èmi wá pe ẹni yẹn, mo wá pé ok, ẹ jẹ́ ṣe báyìí. Ó ní Folúkẹ́ Dáramọ́lá pé òun. Ok, kí ló ṣẹlẹ̀? Ó ní báyìí. Mo wá pè, èmi pè padà, kò gbé call mi mọ́. Folúkẹ́ Dáramọ́lá ò gbé call. Yeah, mo tún pè, kò gbé call mi mọ́. Mo pe Folúkẹ́, kò gbé call mi. Kí ló ń ṣẹlẹ̀? Ṣé lórí pé báyìí. So ìgbà tí wọ́n máa rí pa sọ̀rọ̀, kíní kan, how can you praise her? How can you ṣe kíní kan? How can you ṣe gbá? So alẹ́jọ́ yẹn ni mo tún wá ìjọ yẹn gangan, mo wá post kíní fídíò yẹn gangan. Mo wá back up pẹ̀lú picture Funke Akindele pẹ̀lú àwọn wordies kan. Pé n tó ń ṣẹlẹ̀ nídìí iṣẹ́ fíìmù wa ni wípé wọ́n pé nígbà kan rí kíní kan ò lè bá lágbàṣẹ, ò lè bá tàmẹ́lì. Kí ló fà á? Tẹ bá rántí wípé Funke Akindele ìgbà tó jáde fún deputy governor of Lagos State, kò sí onítíátà kan tó tẹ̀lé Funke Akindele. Kò sí onítíátà kan tó tẹ̀lé Funke Akindele. Ìgbà tá a ṣe Tribe of Judah Funke Akindele, èmi go many things location yẹn. But all I know is, mo rí pé àwọn coaster bíi méjì mẹ́ta kan ti wà tó jẹ́ tuntun, mo wá pé fine, Olúwa ṣeun, ọmọbìnrin yóò dúró, ó move síwájú ni. Not knowing pé election bọ̀, ó ti jáde fún orúkọ báyìí. Ṣé mọ̀, nígbà tí Funke Akindele tó jáde fún deputy governor of Lagos State, kò sí onítíátà kankan tó tẹ̀lé Funke Akindele àyàfi mi. Kò sí onítíátà kan tó tẹ̀lé Funke Akindele àyàfi mi. Kí ló fà á? Wọ́n ní ẹni tó bá ṣoore fún yàn, èèyàn gbọ́dọ̀ gbàgbé ẹ̀ o. Nígbà tí Funke tẹ̀mí mi rí, Funke pè mí, bọ̀ mo kàn rí wípé èèyàn báyìí ó fẹ́ ṣe nǹkan báyìí. No, I have to support her. Ìyẹn ló gbé mi jáde tán. Mo sì gbójú jáde tán pé no, èèyàn mi ni, ẹ̀jẹ̀ mi ni, she's my colleague. Ìgbà tó dẹ̀ ti fẹ́ ṣe irú nǹkan báyìí, mo gbọ́dọ̀ support ẹ̀. Dọ́ọ̀ ìgbà tá a bẹ̀rẹ̀ meeting pẹ̀lú Funke Akindele, èrò pọ̀ o, onítíátà pọ̀, ẹ má jẹ́ ń darúkọ, á pọ̀ gan-an. Ṣùgbọ́n wá dàbí ìgbà tó jẹ́ pé ẹ jẹ́ kí n sọ pé ìkọ̀kan lọ́mọ wọ́n yọ. Wọ́n wá ń yọra wọn. Kí ló dé lágbájá ìwọ náà tún sínú wa mọ́ ni? Ibi tí o bá ti sówó, èmi ò lè dúró bẹ́ẹ̀. Ibi tí o bá ti ṣe kíní kan, èmi ò lè dúró bẹ́ẹ̀. Mo wá àwọn ọ̀gá wa kan wá bẹ̀, àwọn bíi Wálé Lawal, Elémùrè, àwọn yẹn wọ́n dúró tán àti mi. So mo dà pé mo rí Motí náà nígbà kan, mo rí lórí post yẹn, then Bọ́sẹ̀ Àlàó. Bọ́sẹ̀ Àlàó náà wà in support. So èmi ṣáà dúró tán during that period tá a fi parí election yẹn. Ṣùgbọ́n after that election, ṣàmọ̀ pé Funke wọlé fún deputy governor of Lagos State, àwọn wọlé àti governor àti kìíní. Làwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní blame mi. Ṣọ́tọ̀ ẹ̀hún náà nìyẹn, kíní kan Funke Akindele ṣe fún ẹ, ṣó gbé jíìpù fún ẹ ní, ṣó fún ẹ lówó ní, ṣó ṣó ẹ fún ẹ gbá ní. Kì í ṣe àwọn aláta ló ń sọ o. Àwọn kan tí bá ti dé location wọn máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ìjọ kan mo wá sọ fún wọn pé ṣé mi àti Funke ní any written agreement tó fi sọ pé òkè o, tí bá wọlé o, Bílédà máa ṣe báyìí. Tí mi ò bá wọlé o, Bílédà máa ṣe. Á bọ̀ sí bọ́ sí nígbà tá à ń ṣe ìgbà election tá à ń ṣe campaign káàkiri, Funke máa ń jẹ́ kó yé mi wípé Bílédà tá a bá wọlé, Bílédà kọ́kọ́ gbàgbé náà, Ìkòròdú tó ń gbé yẹn ó ti kú ń bẹ́ náà. Mọ́tò kan báyìí lágbára Ọlọ́run àmà ṣe Funke máa ń sọ. Ṣùgbọ́n gbàtẹ́ election tó táwọn èèyàn sọ bẹ́ẹ̀, ó yẹ kó ti gbé kíní kan fún, ó yẹ kó ti gbé bá, ó yẹ kó ti sábà fún ẹ, ó yẹ kó bọ́ sórí social media kó bu ní, kó bọ́ sígbà kó bu ní, kí n fẹ́ bu Funke fún.
even kó má jẹ́ tẹ̀ election gan kí ni mo fẹ́ sọ nípa Fúnkẹ́ tó fẹ́ jáburú pẹ̀lú gbogbo nǹkan tí Fúnkẹ́ Akíndélé ti ṣe fẹ́mi